Mo kí ẹ̀yin ènìyàn wa. Ìgbà gbogbo tí mo bá ń rò yí pé èmi ọmọ yín Oyègòkè Omígbọ̀dùn tí mo ní pé kẹ́ ẹ jọ̀wọ́ kẹ́ ẹ dìbò fún mi láti ṣe sẹ́nétọ̀ yín fún àárín gbùngbùn Ọ̀ṣun, pé kí tiẹ̀ ní kókó gbòógì jùlọ tá a bá sọ pé kí tiẹ̀ ní àágbérù láti gbé lọ síbẹ̀ tó fi jẹ́ pé a fẹ́ sọ̀kalẹ̀ síbẹ̀ láti di wípé igi àti gbòǹgbò ìjọba rere yóò fẹsẹ̀ múlẹ̀. A lè ní ìjọba tí ó jẹ́ kí ìdàgbàsókè tó lọ́rìn kó jọba láàrin wa. Òun là ń pè ní àtúntò. Àwọn òyìnbó ń pè ní restructuring. Àtúntò orílẹ̀-èdè Nàìjíríà. Tẹ́ bá rántí, èmi gẹ́gẹ́ bí alága Afẹ́nifẹ́re ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó sì jẹ́ pé ẹgbẹ́ Afẹ́nifẹ́re a bí mi sínú ẹ̀ ni o. Àwọn bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àti àwọn ìsọ̀ǹgbé wọn tó jẹ́ pé ìkan nínú wọn bàbá tó bí èmi Ládùnjoyè Omígbọ̀dùn náà jẹ́ nínú wọn. Àwọn ni wọ́n dá ẹgbẹ́ Afẹ́nifẹ́re sílẹ̀ ní ọdún 1951. Tí bá máa wò bẹ́ẹ̀ yẹn nísìn ilẹ̀ ti ta sí ó ti ń lọ sí bí ọdún 85 tí a ti dá ẹgbẹ́ yìí sílẹ̀, ẹgbẹ́ Afẹ́nifẹ́re. Ṣùgbọ́n nǹkan kan ni láti ìgbà tán ti bí àwọn bàbá wa tó fi jẹ́ pé nǹkan ti mẹ́hẹ̀ láàrin kan tí àwọn ológun tí wọ́n ti gba ìjọba àtìgbà náà la ti ń pè fún àtúntò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ ti rí pé níbi tá a pariwo ẹ̀ dé, ààrẹ orílẹ̀-èdè wa àná, ọ̀gágun náà la kúkú máa pè wọ́n torí Àjàlá ta náà àwọn náà ni wọ́n yí nǹkan padà. Wọ́n wá ní pé èyí ni ààrẹ Muhammadu Buhari gbà tó dàrin kan wọ́n ní àwọn ò tiẹ̀ mọ̀túmọ̀ kí ni wọ́n ń pè látúntò, kí ló ń jẹ́ àtúntò. Àwa mọ̀túmọ̀ àtúntò, a sì polongo rẹ̀ tí gbogbo ọmọ Nàìjíríà yóò fi gbọ́. Ní ìbẹ̀rẹ̀ pẹ́pẹ́ nígbà tí wọ́n fi dá ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi di ti abínibí fún wa, a ní ìwé òfin, ìwé ìlànà tá a fi ń ṣe ìjọba Nàìjíríà tó jẹ́ pé akọ̀wé kan ní ilẹ̀ Gẹ̀ẹ́sì òun ló ṣe agbátẹrù bí wọ́n ṣe ṣe, Oliver Littleton Constitution ní ọdún 1954. Nínú Constitution ọdún 1954 yẹn tó sì jẹ́ pé òun náà la lò tá a fi di òmìnira, tá a fi ní ìwé ìlànà òfin ìṣèjọba lẹ́yìn òmìnira, Independence Constitution. Òun náà la tún lò títí di ọdún 1963 tá a fi ní tí wọ́n ń pè ní Republican Constitution, tó túmọ̀ sí pé a bọ́ lọ́wọ́ ìjọba ọba Gẹ̀ẹ́sì, ọba ilẹ̀ Gẹ̀ẹ́sì, wípé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà òun náà di aláṣẹ láti máa gbọ́ gbogbo nǹkan tá à ń sọ. Gbogbo ìgbà wọ̀nyí ọ̀nà tá a fi tó ìjọba Nàìjíríà ó ní wípé ìdajì gbogbo àlùmọ́nì, ìdajì gbogbo ọrọ̀ ajé tó bá wà ní ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan, àwọn ìjọba ìpínlẹ̀ yẹn ló mójútó fún ara wọn. Ìdí ìyẹn tó fi jẹ́ pé àwọn olórí nínú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan wọ́n fọwọ́ mú ìjọba ìpínlẹ̀ ibi tí wọ́n wà ní. Ìdí ìyẹn tó fi jẹ́ pé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ òun ló ń ṣe gíwá àti olóòtú ìjọba ní ìwọ̀ oòrùn Nàìjíríà. Ẹ rí i pé nígbà yẹn náà Sardauna ti Sókótó, Sir Abubakar Tafawa Balewa òun ló ń ṣe olóòtú ìjọba ní àríwá Nàìjíríà. Ó fi ìkan nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀, ọmọ rẹ̀ ránṣẹ́ lọ sí Èkó láti lọ máa ṣe olóòtú ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀, nítorí pé gbogbo ibi tí agbára wà gan ọwọ́ àwọn ìpínlẹ̀ ló wà. Ìpínlẹ̀ ó kọ́kọ́ ń dá mójútó ìlàjì nínú gbogbo àlùmọ́nì, gbogbo ọrọ̀ ajé tó rọ̀ mọ́ ibi tí wọ́n ti ṣẹ̀. Lẹ́yìn yẹn ìwé òfin yẹn náà ó tún wá sọ pé ìpín 30 kí ìjọba àpapọ̀ àti àwọn ìjọba ìpínlẹ̀ kan jọ mójútó. Èyí tó túmọ̀ sí pé tẹ́ bá tiẹ̀ wá fojú wò yí pé kákànlá sí méjì ń dọ́gbandọ́gba, ó lè má rí bẹ́ẹ̀ tán o, ṣùgbọ́n ká fojú wò bẹ́ẹ̀ ẹ rí i pé èyí tó túmọ̀ sí pé ìpín 15 yóò tún lọ kún ìpín 50 táwọn ìjọba ìpínlẹ̀ ti ní tẹ́lẹ̀. Èyí tó wá túmọ̀ sí pé àwọn ìjọba ìpínlẹ̀ wọ́n mójútó
ìpín márùndín ní ẹgbẹ̀rin nígbà náà lọ́hùn. ètò wa túmọ̀ sí pé ìpín márùndínlógójì péré ó ní ìjọba àpapọ̀ ó ní wọ́n mójútó. ṣùgbọ́n kí ló wá ṣẹlẹ̀? gbogbo eléyìí àríṣe títí ọdún 1965 ọdún 1966 làwọn ológun bá gbàjọba. àwọn olórí àwọn ológun àwọn wá wòye pé àwọn làwọn ń ṣe ààrẹ, àwọn làwọn ń ṣe olóòtú ìjọba lókè, àwọn kàn fi àwọn ọ̀gágun kéékèèké kí wọ́n lọ máa ṣe ìjọba ìpínlẹ̀. àwọn ò ní lè gbà ó, kò jẹ́ pé àwọn ọ̀gágun kéékèèké yóò máa mójútó ìpín tó pọ̀ tó márùndínlẹ́gbẹ̀rin káwọn máa mójútó márùndínlógójì. wọ́n ṣe yípadà nìyẹn. àyípadà tán ti yípadà látìgbà náà ó ní ìdààmú tó ti dé bá orílẹ̀-èdè Nàìjíríà. àyípadà yẹn làwọn wá ń pariwo àtúntò fún, wípé a gbọ́dọ̀ tún orílẹ̀-èdè yìí tò débi wípé ìjọba ìpínlẹ̀ ó gbọ́dọ̀ máa mójútó nǹkan títí ẹ̀. Yorùbá máa ń sọ pé ẹ jẹ́ kó ọlọ́mú kó gbọ́mú ìyá ẹ, àbí bó lẹ ṣe wá sọ pé ọmọ ẹlòmíì ló máa mu wàrà tó pọ̀ jù nínú ọmú ìyá ẹni ẹlẹ́ni. kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá. n táwa ń sọ nípa àtúntò fún orílẹ̀-èdè Nàìjíríà nìyẹn, wípé ẹ jẹ́ ká padà sí ẹsẹ̀ àárọ̀, ẹ jẹ́ ká rí wípé bá a ṣe sọ wípé tí à ń pè ní ìjọba àpapọ̀ tó jẹ́ wípé ó ní ìpínlẹ̀ nínú tí àwọn olóyìnbó ń pè ní federal government. ìtumọ̀ rẹ̀ ni wípé ìjọba ìpínlẹ̀ ó lágbára, ìjọba àpapọ̀ ó lágbára, ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ ó gbọ́dọ̀ lè mójútó àwọn nǹkan tó wà ní sàkání rẹ̀. kì í ṣe pé kí ẹnìkan wà l'Ábùjá kó mọ sọ bá ṣe wa wúrà, bá ṣe wa kùsà rẹ̀ ní Iléṣà àti gbogbo àwọn àlùmọ́nì míì. Ọ̀ṣun ló yẹ kó máa mójútó gbogbo nǹkan yìí. àwọn àtúntò táwa ń ké fún nìyẹn. àtúntò tí ó fi jẹ́ pé àní tá a bá ń sọ̀rọ̀ nípa ètò ààbò, gómìnà ó máa jẹ́ gómìnà nítòótọ́. gómìnà ó lè sọ fún kọmíkọmí tó jẹ́ ti ọlọ́pàá wípé báyìí ni a ṣe fẹ́ kó ṣe o, yóò sì gbọ́ràn sí lẹ́nu. ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí kò rí bẹ́ẹ̀ o. ẹ rí i pé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gan lẹ́nujọ́ mẹ́ta yìí ariwo ló ń pa wípé ẹ bá mi gbé kọmíkọmí yín kúrò lọ́dọ̀ mi o, nítorí pé kọmíkọmí ò gbọ́ràn sí gómìnà lẹ́nu. kì í sì ṣe kọmíkọmí ni ò kàn fẹ́ gbọ́ràn sí gómìnà lẹ́nu. tí ìwé òfin sọ ni, tẹ bá lọ wo ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà, tẹ bá ti wo bí abala òjìlélúgba ó dín mẹ́rin ó dín márùn ó dín mẹ́fà sections 214, 215, 216 of the Constitution of the Federal Republic of Nigeria, ẹ rí wípé níbẹ̀ tí wọ́n sọ ni pé kọmíkọmí o tó bá ti dé ìpínlẹ̀ o, tí gómìnà bá sọ̀rọ̀ kó o tó gbọ́ràn sí lẹ́nu kọ́kọ́ béèrè lọ́wọ́ ààrẹ. tó o bá rí ààrẹ bá sọ̀rọ̀ kó o kọ́kọ́ béèrè lọ́wọ́ ìríjú tá à ń pè ní mínísítà tó wà ní sàkání ètò ọlọ́pàá, tàbí kó o kúkú bá ọ̀gá àgbà ọlọ́pàá sọ̀rọ̀. ẹ fẹ́ wá sọ gómìnà di àwòdì tí ò lè gbá díẹ̀, nítorí pé ẹ ti gba agbára kúrò lọ́wọ́ ẹ̀. ìdí ni ẹ ti gómìnà Ọ̀ṣun tó fi ń pariwo kàn gbà ń lọ́wọ́ kọmíkọmí ọlọ́pàá. ó tiẹ̀ sì dá díẹ̀ pé kọmíkọmí òun ló ṣe bí ẹni ṣàìgbọràn sí gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun. nípínlẹ̀ Èkó, ẹni tí wọ́n ní pé kó máa mójútó agbègbè péréte tí wọ́n ń pè ní divisional police officer, nígbà tí gómìnà Sanwó-Olú tó sọ fún pé jẹ́ á ṣe ètò ààbò yìí lọ́nà báyìí, ó ní rárá o gómìnà, ẹni tó lè sọ fún mi bí màá ṣe ṣe ó ní ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ wá máa worú nǹkan bẹ́ẹ̀ yẹn o, tán bá ń wò pé àwọn wo ni ọmọ nínú ilé ààrẹ. ṣé ẹ ní kọ́kọ́ sọ pé gómìnà Sanwó-Olú tó jẹ́ pé ààrẹ ló fà á kalẹ̀ láti di gómìnà nípínlẹ̀ Èkó, bí tí ààrẹ gan tó ti ṣe gómìnà rí. irú àwọn àtúntò tí ò ní jẹ́ kí ẹ̀tẹ́ kó máa dé bá gómìnà, ohun tí àwa ń sọ pé yẹ ká máa ṣe nìyẹn. tẹ́ ẹ bá wo ètò ọrọ̀ ajé náà, tá a bá ṣe àtúntò lórí ètò ọrọ̀ ajé, àwọn ìjọba ìpínlẹ̀ ló yẹ kó máa mójútó èyí tó pọ̀ jù. gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀, ẹ rí lọ́wọ́lọ́wọ́ báyìí tán bá ní pé báwo la ṣe ń pín búrùjí ìjọba Nàìjíríà, ìpín 53 òun ni ìjọba àpapọ̀ nìkan ló ń dá mójútó. ìjọba kan ṣoṣo ìpín 17, ẹ rí pé ó ti lé nílàjì. àwọn ìjọba ìpínlẹ̀ tí wọ́n jẹ́ 36, tá a bá tún wá fi ti olúùlú kún ó di 37, àwọn ni wọ́n ń sá kíjokíjo bó ni mo ṣe fẹ́ rí nínú ìpín 27.
ẹ wá wo ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ìjọba ìbílẹ̀ tó yẹ pé tẹ bá ń kà wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n mọ̀ ti ń lọ sí bí 1,000 díẹ̀ ló kù kí wọ́n tó 1,000 gbogbo wọ́n wá ń sálé ìpín 20 nínú 100 ìjọba àpapọ̀ sí nìkan ó sì jókòó lé ìpín 53 kò tún wá tán síbẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí wọ́n láwọn tún ilé ẹjọ́ tó ga jù lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n bá tún gbé ẹjọ́ kan kalẹ̀ ẹjọ́ yẹn gbogbo nǹkan tí ìwé òfin wa sọ ní abala 102 ṣé 100 nìyẹn kì í ṣe 102 162 162 section 162 of the Constitution gbogbo ẹ̀ ní ilé ẹjọ́ àpapọ̀ náà bá tún dànù wọ́n láwọn pe nǹkan kan jáde wọ́n pè ní local government autonomy wípé ìpín 20 tí abala ìwé òfin abala 102 tó sọ wípé kó má rí bẹ́ẹ̀ mọ́ o ilé ìjọba àti ilé aṣòfin ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n ní pé kán jọ ní àpò owó kan náà pọ̀ àti ìjọba ìpínlẹ̀ àti ti ìbílẹ̀ kó fi jẹ́ pé ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ kọ̀ọ̀kan ni yóò máa ṣòfin ni yóò máa mójútó wọ́n tún ní pé kò rí bẹ́ẹ̀ mọ́ tẹ́ bá wò dáadáa ìtumọ̀ rẹ̀ tẹ́ bá wo ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ sùnùkùn tá a fojú sùnùkùn wò ó ní pé ìjọba àpapọ̀ ó ti ní 53 tẹ́lẹ̀ 20 tí ìjọba ìpínlẹ̀ àti ìbílẹ̀ tó tún yẹ kán jọ mójútó ìjọba àpapọ̀ ó tún fẹ́ máa tójú bọ̀ ìjọba àpapọ̀ ó wá fẹ́ máa tójú bọ̀ tẹ́ bá wò dáadáa ọmọ ti ń lọ sí bíi 63 nínú ìpín mélòó ló wá kù ẹ ti mú ṣàkọ̀tún ẹ ti mú ṣàkòsí ìṣàkóso ló kù tẹ́ fẹ́ jẹ́ kó wà àwọn nǹkan táwa ń sọ nìyẹn pé àtúntò gbọ́dọ̀ wà débi wípé àníṣe tí wọ́n bá pe gómìnà ní gómìnà kó náà jẹ́ gómìnà ọlọ́pàá ìpínlẹ̀ ó gbọ́dọ̀ wà owó gbọ́dọ̀ wà fún ìpínlẹ̀ láti lè san owó àwọn ọlọ́pàá ìpínlẹ̀ tẹ́ bá tiẹ̀ wo gan tẹ́ bá wo ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ń sìn tá a la fojú jọ tá a la sọ pé ńbo la ti kọ́ ọgbọ́n láti wòye pé ńbo la ti mọ bá a ṣe ń ṣe ètò fún ìlànà tó wà nínú ìwé òfin wa ẹ rí i pé ìlú Amẹ́ríkà la máa ń sábà sọ̀rọ̀ nípa wọn tẹ́ bá sì wo ìlú Amẹ́ríkà ní àwọn nǹkan tó jẹ́ pé ìjọba àpapọ̀ nìkan ní mójútó kò lè ju bíi 8 sí 10 lọ kí ni nǹkan tí wọ́n mójútó ètò lọ́rọ̀ bí akógunjàlú bí ò ṣe ní kó ìlú wọn lọ ètò nípa ètò ọrọ̀ ajé ọ̀rọ̀ owó wọn ọ̀rọ̀ àwọn okòwò ọ̀rọ̀ nǹkan tó ní í ṣe pẹ̀lú ìlú kan ó ń bá orílẹ̀-èdè kan ó ń bá orílẹ̀-èdè míì jọ ṣe àjọṣepọ̀ àwọn nǹkan tí wọ́n mójútó jù yẹn lọ ṣùgbọ́n bóun ni ti Nàìjíríà tó fi wá jẹ́ pé àwọn nǹkan tí ìjọba àpapọ̀ nìkan tí wọ́n mójútó ẹnìkan mójútó bíi 8 sí 10 l'Amẹ́ríkà níbi 48 ó ní ìjọba àpapọ̀ nìkan mójútó ọ̀kánjúà ni wọ́n ń pè bẹ́ẹ̀ àwọn àtúntò táwa fẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn tó fi jẹ́ pé tírú àwa ìta bá lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà àwọn àtúntò tá a máa béèrè fún nìyí tírú àtúntò báyìí bá wà tí ìjọba ìpínlẹ̀ tí ó ní ọlọ́pàá títí ẹ̀ ta náà ni ó wá tí ó wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun tí ó wá máa gbé àwọn èèyàn wa tí wọ́n máa gbé wọn pamọ́ lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ báyìí mi ò rò pé àti rí ọ̀rẹ́ mi dáadáa alága ìkan nínú àwọn igbákejì alága ìjọba ìpínlẹ̀ Ìfẹ́dayọ̀ torí pé ẹgbẹ́ kan gbálẹ̀ alága àti igbákejì lẹ̀ ẹgbẹ́ kejì náà gbé tiẹ̀ sílẹ̀ tinú ẹgbẹ́ kan wọ́n ti gbé pamọ́ nísìn àti ìrì kí ni àìpẹ́nípẹ́ní àìfèèyànpèèyàn ó ló má pé ara oko wọn kan sábà tẹ́wọ̀ lù tí wọ́n fi wá ń gbé igbákejì alága ẹ wo orú ẹ̀ náà ló ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n gbé àwọn olùkọ́ wa wọ́n gbé àwọn ọmọ wa pamọ́ tí ọlọ́pàá ìbílẹ̀ bá wà nípasẹ̀ ìlànà òfin títún àti àtúntò irú eléyìí ò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ajé ẹ rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ ìríjú wọn jọ kóra wọn sọ̀dí lọ sí ilẹ̀ ọba
ilẹ̀ Gẹ̀ẹ́sì, United Kingdom, nígbà tí wọ́n sì dán kí ni wọ́n mẹ́nubà, àwọn fẹ́ yáwó láti wo bí wọ́n ṣe èbúté tó wà ní Èkó. Kí ló kan ìjọba àpapọ̀ nípa èbúté? Kí tiẹ̀ ló kan ìjọba ìpínlẹ̀ nípa èbúté? Tẹ́ ẹ bá lọ sórílẹ̀-èdè Amẹ́ríkà níbi tá a ti kọ́ gbogbo nípa wọ́n ṣe ń ṣe ìjọba àpapọ̀ lọ́dọ̀ wọn, ẹ rí i pé kì í tiẹ̀ ṣe ìpínlẹ̀ California ló ń mójútó èbúté tó wà ní Los Angeles. Wọ́n ní ìjọba ìbílẹ̀ wọn ni wọ́n ní àjọ kan tí wọ́n kó jọ tó mójútó. Irú eléyìí ló yẹ kó ṣẹlẹ̀ ní Àpápá, kì í ṣe ìjọba ìpínlẹ̀ Èkó gan ló tiẹ̀ yẹ kó mójútó Àpápá dépò ìjọba àpapọ̀. Ìjọba ìbílẹ̀ Àpápá ló yẹ kó mójútó. Àwọn nǹkan tá a lọ máa tẹnu mọ́ ni. Ẹ wá wò tó bá yẹ pé ìjọba ìbílẹ̀ Àpápá mójútó kí ẹ mọ iye owó tí yóò mọ rọgún sí ìwọ̀ oòrùn Nàìjíríà, tí Òṣogbo Ọ̀ṣun náà tí wọ́n bá mójútó wúrà tó wà ní Iléṣà, ẹ mọ iye. Ṣùgbọ́n kò ní jẹ́ sínétọ̀ tó wá láti Ifẹ̀ Ìjẹ̀ṣà nìkan ni ó sọ. Irú àwa yìí náà lákọ̀ọ́kọ́ sọ pé àníṣẹ́ ẹ jẹ́ kí ọlọ́mú kó gbé kọ́kọ́dọ́ mú ìyá ẹ̀ gbé dáàrin kan náà. Wàrà tó bá ṣẹ́kù kájọ máa pín, kájọ máa wo bí ó ṣe tó, bí ó ṣe kárí. Mo fẹ́ rọ̀ wá pé ní ètò ìdìbò tó ń bọ̀, ọmọ yín Oyègòkè Omígbọ̀dùn ó ní kẹ́ ẹ bá mi dìbò fún, tí ó jẹ́ pé ní ẹgbẹ́ ẹlẹ́ṣin Social Democratic Party ó ní àti fẹ́ díje. Àsíá ẹgbẹ́ Social Democratic Party òun là ń nà síwájú. Tẹ́ ẹ bá fẹ́ dìbò, ẹ ṣáà wo ọwọ́ ìsàlẹ̀ ìwé ìdìbò yín, kẹ́ ẹ wo ibi tẹ́ ẹ bá ti rí ẹṣin funfun, kẹ́ ẹ kàn jọmọ́ bẹ́ẹ̀ pìrà kó dúró wam, kẹ́ ẹ fi lè mọ̀ wípé ọmọ yín Gòkè Omígbọ̀dùn ó ní sẹ́nétọ̀ tí ẹ dìbò yàn láti lọ sí ìjọba àpapọ̀ láti lọ ṣojú fún yín. Nítorí pé ọmọ tí ó bá máa ṣojú fún yín ó gbọ́dọ̀ jáfáfá o, ó gbọ́dọ̀ gbówe, ó gbọ́dọ̀ gbédè, ó gbọ́dọ̀ mọ nǹkan tẹ́ ń sọ. Tó bá gbọ́ tán ó gbọ́dọ̀ lè dé ilé ìgbìmọ̀ aṣòfin lápapọ̀ kó lè sọ lédè Gẹ̀ẹ́sì tó tọ́ o, lọ́nà tí yóò fi jẹ́ àgbékalẹ̀ tí yóò jẹ́ ìtẹ́wọ́gbà fún gbogbo àwọn tó kù. Ọlọ́run á fún wa ṣe. Ẹ ṣé púpọ̀.